igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ó ti tú àṣírí ńlá nípa ọ̀gá ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn alágbára, àwọn alẹ́nulọ́rọ̀, àwọn tó ní kìmí nínú tó sì lórúkọ tó ń darí orílẹ̀-èdè yìí, ìyẹn àwọn kàbá, ó ní wọ́n gbógun ti Tinubu, wọ́n sì fẹ́ fàyè sú, ṣùgbọ́n tí bàbá náà tó dúró ṣinṣin lórí ọwọ́ ẹ̀ tó sì di rọ̀ mọ́ òpó Ọlọ́run wípé òun gbọ́dọ̀ tún ayé àwọn ọmọ Nàìjíríà ṣe ni. Ǹjẹ́ níbo ni Shettima ló ti sọ̀rọ̀ ẹ́? Àwọn wo ló ń gbógun ti Shettima? Kí ni Tinubu ṣe tó fi ní wọ́n ń gbógun tì í tán lẹ́yìn wọ́n fẹ́ dojú ìjọba ẹ̀ bolẹ̀? Ó mà ní ọ̀rọ̀ epo, owó ìrànwọ́ epo tí Tinubu yọ ọ̀yún subsidy. Eléyìí gan ni Shettima ní ó ń bí àwọn alágbára nínú tó fẹ́ dàjọba Tinubu bolẹ̀, ṣùgbọ́n tó ní Tinubu dúró ṣinṣin pé tó bá wù wọ́n nìkan ṣe, òun ti yọ subsidy náà nítorí pé ayé mẹ̀kúnnù ni òun fẹ́ tó ṣe, ayé mẹ̀kúnnù ni ó sì dá bóun ṣe yọ. Lẹ́yìn tí pé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023, the 29th of May 2023 tí Tinubu gbàjọba, òun ló kéde yíyọ owó ìrànwọ́ epo ètò olóyìnbó ń pè ní subsidy, tó sì jẹ́ wípé látìgbà náà ní ebi, ìnira àti ọ̀wọ́n gógó ló ti gba orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó jẹ́ kọ́kọ́ àwọn kan tiẹ̀ máa sọ pé kí Tinubu kó dá subsidy padà. Ṣùgbọ́n nígbà tó ń ṣe ìpàdé ní ilé ìjọba, nígbà tí àwọn ẹgbẹ́ kan tó ń rí sí ọ̀rọ̀ okòòwò lórílẹ̀‐èdè yìí, ìyẹn Nigerian Association of Chambers of Commerce, Industry, Mines and Agriculture NASIMA tó ń ṣàbẹ̀wò sí Shettima, ìlú mà tú àṣírí fún wọn. Shettima ní ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ pé nǹkan tí Tinubu ṣe náà rọrùn. Ó níbi táwọn alágbára orílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ kàbá àtọ́ ti ń jẹ ní ìní Tinubu wá gba ẹ̀jẹ̀ lẹ́nu wọn. Ó ní àwọn eléyìí wọ́n gbógun gidigidi, wọ́n fẹ́ ba ìjọba Tinubu ya, wọ́n fẹ́ ba ayé ìjọba ẹ̀ jẹ́, wọ́n sì fẹ́ gbé ṣubú láti rí i pé ó dá subsidy náà padà káwọn lè máa jẹun lọ. Ṣùgbọ́n torí Shettima ní Tinubu yarí o wípé kò sí nǹkan kan tó jọ, tó sì dúró ṣinṣin. Ó wá jẹ́ kó di mọ̀ pé ìfẹ́ àwọn mẹ̀kúnnù ní Tinubu ní, àti pé kan lọ kọ̀ sílẹ̀ o yóò padà yí orílẹ̀-èdè Nàìjíríà padà sí dáadáa. Nígbà tó ń sọ̀rọ̀, ààrẹ ẹgbẹ́ Nigeria Association of Chambers of Commerce, Industry, Mines and Agriculture, ọ̀gbẹ́ni Jani Ibrahim, ó kan sára sí Shettima àti Tinubu ọ̀gá ẹ̀. Ó jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ takuntakun ni Shettima ṣe gẹ́gẹ́ bí àwọn alága àwọn àjọ bíi National Economic Council tó ń rí sí ọrọ̀ ajé Nàìjíríà, National Council on Privatization, ìyẹn àjọ tó ń rí sí sísọ àwọn nǹkan ìjọba di ti aládàáni, Bureau of Public Enterprises, the Presidential Enabling Business Environment Council and SME Council, ìyẹn pé àwọn àjọ tó ń rí sí bí oko àwọn èèyàn yóò ṣe máa gbèrú. Tí Shettima jẹ́ alága ẹ̀, Jani Ibrahim ní òun kan sára sí nítorí pé iṣẹ́ ńlá ni Shettima ṣe, tó sì ní kó bá wọn jíṣẹ́ fún Tinubu ọ̀gá ẹ̀ níwá àwọn fi àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ àtàwọn ẹgbẹ́ àwọn láti lè jẹ́ kí okòwò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè